question ni mo béèrè lọ́wọ́ gbogbo ayé o. Mo béèrè wípé ta ni olórí burúkú, ta ni alágbàkò, ta ni aládánwò, ta ni ẹni tí ò ní dá fún gan tó ń fún Muyideen tó ń fún nímọ̀ràn, ta ni ẹni tí ò ní ṣoríire tó ń fún Muyideen nímọ̀ràn, ta ni ẹni tó ń fún Mani nímọ̀ràn, ta lẹni tó ń gbà nímọ̀ràn. Gbogbo àwọn ìgbésẹ̀ tí Muyideen Àgbàlá Gabriel láṣìmọ̀ pè ẹ́ àti yọkù tẹ́lẹ̀ bọ̀já tún pè ọ́ lé níbẹ̀. Ta lẹni tó ń fún Muyideen, ta lẹni tó jókòó síbì kan tó fẹ́ báyé Muyideen jẹ́, ta lẹni tó ń jókòó síbì kan tó fẹ́ dọ̀rọ̀ Muyideen rú, tó fẹ́ jẹ́ kí ayé ò sá mọ́lámọ́lá. Mo bi gbogbo ẹ̀yin màmá mi tẹ́ ń wò mí léèrè, mo kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ ń wò mí léèrè, ṣé ká sọ wípé ogun ìdílé ló ń ja Muyideen ni? Ṣé ogun ìdílé ìyá ni àbí ogun ìdílé bàbá ni ká sọ wípé ó ń ja Muyideen? Àbí ogun àtọwọ́ ọmọ ìyá àbí ogun àtọwọ́ ọmọ bàbá ni ká sọ wípé ó ń ja Muyideen ni? Because ẹ má jà fojú lásán wo ọ̀rọ̀ Muyideen yìí mọ́, ogun ti ń jà o. Bọ̀bọ̀ yìí dẹ̀ sùn ni ó dọ̀lẹ́ ara ẹ̀ ni, nítorí èmi mọ̀ pé ogun ló ń ja Muyideen. Tí kì bá ṣe pé ogun ló ń jà nínú fámìlì yìí, ta ló lóríire, ta ló ṣoríire, ta ló kọ́lé. Ogun ló ń jà. Ẹni tó bá ń tẹ̀lé mi dáadáa lórí péjì, mo ti sọ lọ́jọ́ kan rí pé ìwọ tó sọ pé bàbá rẹ ò kọ́ lérí débi pé lé pé ìyá rẹ ò kọ́. Ó pàdé aláàánú, lọ́jọ́ tó pàdé aláàánú yìí òun wo aláàánú ẹ gẹ́gẹ́ bí Ọlọ́run ẹ. Wọ́n ṣèyàwó fún ẹ, wọ́n kó fúnlé fún ẹ, wọ́n fún ẹ ní ṣọ́ọ̀bù oúnjẹ tó wù ẹ, àwọ̀ rẹ dá, ó yàtọ̀ sí ti bọ́n ṣe bá ọ tẹ́lẹ̀. Ó wá relax, ó fẹ̀yìntì, ó kò pàdúrà rẹ ti gbà. Ó mọ̀ pé ogun ìdílé tí ò jẹ́ kí bàbá rẹ orílé kọ́, ogun ìdílé tí ò jẹ́ kí ìyá rẹ orílé kọ́, ogun ìdílé tí ò jẹ́ kí àwọn ẹ̀gbọ́n rẹ ó rọ́nà lọ, ogun ìdílé tí ò jẹ́ ó gba tìyá ẹ láti ìṣẹ́jú kan sí kejì, ó rò pé ó ti padà lẹ́yìn ẹ̀ ni, kò tí ì padà. Kí ló dé tó yẹ pé àṣàsí tí wọ́n sà sí Muyideen, àṣàsí kó kẹ́yìn sálàánú ẹ̀ ni? Kí ló dé tó fi jẹ́ pé àṣàsí tí wọ́n sà sí Muyideen yìí, àṣàsí pé kí ni? Kó pe àwọn olórí ẹ̀ lólè, kó pe àwọn aláàánú ẹ̀ lólè, kó kọ̀yìn, kó sọ̀rọ̀ ọbú sí gbogbo àwọn aláàánú ẹ̀. Kí ló dé pé àṣàsí tí wọ́n sà sọ́mọ yìí, àṣàsí kó ṣìṣe ni? Ẹ já pé Muyideen lọ́mọ yìí, kórí ẹ̀ lè pé ẹja aṣílé tí kò lè mọ tí ń ṣe. Èmi ti ń wo ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí pé kì í ṣojú lásán mọ́. Èmi ti ń wo ọ̀rọ̀ Muyideen yìí pé kì í ṣojú lásán mọ́ o. Ntí mo rí ni mo ti ní mi ò fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Ìwọ̀nba ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ because a ti sọ èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ ẹ̀. Àmọ́ bí n tá ń wò yìí, tá a bá ní ká fi wèrè lẹ̀ kó sin òkú ìyá ẹ̀, wàláhì yóò sún jẹ o. Òun lọ̀rọ̀ Muyideen yìí o. Gbogbo ẹ̀yin abiyamọ ayé, àfikẹ́ ká tún àdúrà fún bọ̀bọ̀ yìí o. Ayé ẹ̀ ti ń bàjẹ́, ó ti ń sá mọ́lámọ́lá. Because èèmọ̀ tí mo rí, okay, ọ̀rọ̀ owó àtàgbàlá Gabriel kò ṣe Gabriel ṣẹlẹ̀. Ó mú ẹ nínú kọ́tà, ó mú ẹ nínú ẹrọ̀fọ̀, ó sọ ẹ́ déèyàn. Ó kọ́lé fún ẹ, ó gba ṣọ́ọ̀bù fún ẹ. Tí ìbáṣepọ̀ ogun ìdílé ò tí ì padà, ogun ìdílé ló ń ja bọ̀bọ̀ yìí náà. Ṣóhun mi ò máa jáde, kí voice mi ò máa jáde, tilẹ̀kùn ẹ. Ogun ìdílé, mi ò ní má dà ti ṣe program lórí ẹ̀ léni because hotel mo wà, mo wá lọ́jọ́ sẹ́, mo kàn fẹ́ fúnra mi nísìmí díẹ̀. Mi ò dẹ̀ ní plan ti ṣe program léni, but fídíò tí mo rí látàná, fídíò yẹn ń jẹ́ kó rí mi ó dàrú, kò jẹ́ kí n gbádùn, kò jẹ́ kí n rórun sùn.
because mo ronú wípé ta ni ẹni tí ń fogun jà bọ̀bọ̀ yìí gangan, ta lẹni tó wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ ayé ẹ̀, ta lẹni tó fẹ́ kẹ̀yìn ẹ̀ sáwọn olóore ẹ̀, ta lẹni tó ní kó fojú olóore ẹ̀ gúngi. Tó bá yẹ pé ogun ìdílé ìyá ni ẹ̀ wá já ṣàdúrà fún, tó bá yẹ pé ogun ìdílé bàbá ni ẹ̀ wá já ṣàdúrà fún, ogun tó gbé dábẹ́ bridge ṣé kò tí ì tó padà ni? Ogun tó mú máa ta àjànú go slow ṣé kò tí ì padà ni? Ogun tó mú ẹ kúrò lábẹ́ bridge tó fi wá àbí gbígbàdúrà tó rí gbà. Ẹni sọ pé Alhaji yàtọ̀ fún ogun ìdílé, Muyideen fún ara ẹ̀ ní ìwà ìkà. Ó ní ìwà ìkà, wọ̀bìà àti ọ̀dàlẹ̀. Nígbà mìíràn ọ̀tá a máa lọ ènìyàn láti fi ogun jà èèyàn. Bákan náà mo dẹ̀ fẹ́ ka mẹ́sẹ̀jì yìí. Bákan náà àwọn àfáà tí wọ́n kọ́ ní irọ́ náà wà lára àwọn tí ọ̀tá ń lò láti máa ṣe kíni, láti máa fi ogun jà á. Ẹjọ́ tí bàbá Yorùbá mọ̀ pé ogun jà òun, ẹ jẹ́ kó yé mu fọlọ́n bẹ̀ yẹn, bá mi share program yẹn kó gùn dáadáa débi tí ó ti rí. Ẹ jẹ́ kí ó yé wípé mo ní kó jókòó kó sun oorun mẹ́ta tẹ̀dá ń sùn láyé pé ogun jà o, ogun ti ń jà o, ìtò ń ṣẹlẹ̀ yìí ogun ni o. Kódà ogun ìdílé tó wà lórí Muyideen yìí kì í ṣe ogun kékeré o. Bí ò bá dẹ̀ fura ó lè parẹ́ sínú ogun yẹn o. Ẹ̀yin àfáà tẹ ẹ̀pọ̀n nísìnyí ṣẹ́yìn lẹ́ ń fogun jà ni. Ẹ̀yin àfáà tẹ́ gbé Muyideen nísìnyí tẹ́ ń gbé fídíò rẹ̀ jáde ṣẹ́yìn lẹ́ ń fún nímọ̀ràn gẹ́gẹ́ bí tọ́pìkì tí mo sọ wípé ta ni olórí burúkú, ta ni ẹni òfò, ta lẹni àdánù, ta lẹni àgbákò, ta lẹni tí ò ní sọ̀kalẹ̀ síbi ire tó ń fún Muyideen nímọ̀ràn. Because ìmọ̀ràn tẹ́ ń fún Muyideen ẹ̀ràn lọ́wọ́ ẹ fẹ́ ba yé ẹ̀jẹ̀ yẹnyẹn ni. Kí ló dé tó yẹ sí gbogbo olórí ẹ̀ láyé ló ń kọ̀yìn sí, gbogbo olórí ẹ̀ ló ń dojú ìjà kọ, gbogbo olórí ẹ̀ ló ń gbógun tì. Kí ló dé? Ṣé ẹ rí pé ojú lásán kọ́ lọ́rọ̀ yìí mọ́ o? Ọ̀rọ̀ ẹ ti di ogun o. Ó ti di ogun o, ó ti di ogun, ẹ má yẹ ká fojú lásán wò mọ́ o. Ó wá dùn mí wípé ìyá tó bí i lọ́mọ kì í ṣàbíamọ rí. Ìyá tó bí Muyideen lọ́mọ kì í ṣàbíamọ wàláhì àbíagbá ni. Ẹlẹ́mi Alhaji Adéyẹmí ọmọ Ọlọ́fàmọ́jọ ẹni mo sọ bẹ́ẹ̀ pé ìyá tó bí Muyideen lọ́mọ kì í ṣe àbíamọ, àbíagbá ni. Because ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé torí ọmọ bá dorí kodò, tí làákàyè ọmọ tó bá dorí kodò tó bá dọ̀bálẹ̀, ó jẹ́ kí làákàyè ìyá lè jí. Ó jẹ́ kí ìyá ó lè mọ̀ wípé n tí ń ṣọmọ mi kì í ṣojú lásán mọ́. Ogun jà àwọn oúnjẹ ọmọ òun. Ìyá tí ò kọ́lé látara ìníláárí Muyideen tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ìyá ẹ̀ ti kọ́ lọ́mọ o. Ìyá ẹ̀ ti gbàgbé ẹ̀ o. Ẹni tán ti yùnú ní o, tán ti rò kúkú lè lápamọ́nú ayé. Ọlọ́run wá gbé aláàánú dìde sí nìyẹn. Ó jẹ́ kí ìyá yìí ó lo brain, kí ìyá yìí ó lo làákàyè gẹ́gẹ́ bí àgbàlagbà. Ó wá yà mí lẹ́nu, ó bà mí nínú jẹ́ pé ìyá yìí náà ló wá ń tẹ̀lé Muyideen káàkiri ní ìyá tó já sí wípé ṣé 250 a máa síyàn níwín ni. Ọlọ́mọ fìyà jẹ wá, ọlọ́mọ fòṣì ta wá fa. Ọlọ́mọ fìyà jẹ wá, ọlọ́mọ fòṣì ta wá, ọlọ́mọ fòṣì sọ̀rọ̀ wa. Èlò ní 250,000 tí ìyá yìí gbà tó wá ń ṣe bí asínwín. Èlò ní 250,000 tí ìyá yìí gbà tí ò jẹ́ ojókòó kó sun oorun mẹ́ta tàbí a máa ń sùn kó ronú. Èlò ní 250,000 tí ìyá yìí gbà tí ò jẹ́ ó mọ̀ wípé ogun leléyìí o. Tí ò jẹ́ ó mọ̀ pé tìdílé ìyá ni, tí ò jẹ́ ó jókòó kó ronú pé ṣé ogun tí ń jẹ ọmọ mi yìí ṣé tìdílé ìyá ni àbí tìdílé bàbá. Gbogbo àwọn ọmọ tó bí kò sí tó níláárí, kò sí tó kọ́lé, kò sí tó ṣe mú yan gàn. Ọlọ́run wá ṣe Muyideen, Ọlọ́run fẹ́ ṣàánú, ó fẹ́ là. Ṣé rí gbogbo àwọn èèyàn, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ má jẹ́ ká parọ́ fún wa o.
Muyideen ọmọ ológo ni ẹ gbọ́ mi dáadáa Muyideen Àgbàlá Gabriel yìí Muyideen yìí ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ dì í mú ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ di ọ̀rọ̀ yìí mú Muyideen tẹ́ ẹ wò yẹn ọmọ ológo ni ọ̀rọ̀ Tádéyẹmí Ọlọ́fà bá sọ ọ̀rọ̀ tèmi bá sọ ọ̀rọ̀ tá kó wá pà mí bá sọ àtòdì ọ̀run ló ti wá ẹ gbàgbé ẹ̀ oníkálukú mọ bó ṣe belong síwájú Ọlọ́run sí oníkálukú dẹ̀ mọ ẹ̀mí oníkálukú mọ n tí ń gbénú ẹ̀ but n tí ń gbénú mi tí ń gbé ara mi ó jẹ́ kí n mọ̀ wípé Muyideen yìí ọmọ ológo ni àmọ́ ọ̀tá ò fẹ́ orógun ẹ̀ lò ogun ìdílé ò fẹ́ orógun ẹ̀ lò ògo tí Gabriel rí lára ẹ̀ tó fẹ́ kó tàn káàkiri ayé ògo yẹn ọ̀tá tún ti rí náà yẹn wọ́n tún ti fẹ́ bomi pa because Muyideen orí tó gbé wáyé orí ológo ni ọmọ ológo ni ọmọ kí ni mo pè ọmọ ológo ni Muyideen orí tó gbé wáyé orí ògo ni àmọ́ ogun ìdílé ò fẹ́ kó rí ògo ẹ̀ lò Ọlọ́run wá ara Àgbàlá Gabriel sí pé kó bá lè borí ogun kó bá lè rí ògo ẹ̀ lò ògo yẹn ẹ wò ẹ̀yin náà ẹ wò náà àwọn tí wọ́n dáwó fún Muyideen kò sí bàbá ẹ̀ ńbẹ̀ kò sí ẹ̀ ńbẹ̀ kò sẹ́bí ẹ̀ kankan nínú àwọn tó dáwó fún gbogbo àgbáláyé ló dáwó fún Muyideen àtàrà Nàìjíríà àtàrà ìlú òyìnbó ni wọ́n dáwó jọ fún Muyideen láti kọ́lé fún láti sọ dé èèyàn tí túmọ̀ sí pé ẹni tó Ọlọ́run ò bá sọ dé èèyàn kò sẹ́ni tó lè sọ dé èèyàn láyé gbogbo àgbáláyé ló kórí jọ láti dáwó jọ fún láti sọ dó nílé gbogbo àgbáláyé ló kórí jọ fún láti gba ṣọ́ọ̀bù fún láti gbéyàwó fún láti ṣèyàwó fún tí kì bá jẹ́ pé ọmọ Muyideen nìkan jẹ́ ọmọ ológo ni ayé ò ní ràn lọ́wọ́ Ọlọ́run ti pè é lọ́mọ ológo ó wá kọ ẹni tá a fẹ́ lò fún tó máa fi rí ògo yẹn lò lọ́lọ́run fi rán Àgbàlá Gabriel sí i ọ̀pọ̀lọpọ̀ àfáà wòlíì náà ti ń kọjá níbi tí Muyideen wà Ọlọ́run ò ṣe wọ́n ní onísábàbí ẹ̀ Ọlọ́run ò ṣe wọ́n lẹ́ni tó máa tanná ògo ẹ̀ Ọlọ́run wá lo Àgbàlá Gabriel ṣó yẹ kí wọ́n fojú olóore Gabriel gúngi ẹ̀gún bẹ lọ́nà ọ̀la kò sẹ́ni tó máa rin ọ̀nà ọ̀la láyé tí ò ní farakẹ́gùn afáyẹ fún mi ẹ bá mi bu ẹ fi alẹ́ sí mi ẹ jẹ́ tún mu díẹ̀ because mo ń wo ọ̀rọ̀ Muyideen ni pé ẹjọ́ bá mi share program yìí mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ bá mi share program yìí ṣé ẹ mọ̀ ìdí tó gbé mi jáde lónìí ìdí tó gbé mi jáde lónìí ni fídíò tí Muyideen ṣe pé wọ́n lọ sí àwọn kí ló kọ àwọn pípù yìí náà àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn mo wá béèrè lọ́wọ́ Muyideen mo dẹ̀ béèrè lọ́wọ́ gbogbo ayé ni wípé ṣé Kọ́lá Olóòtú ni Muyideen mẹ́jú ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn ni àbí ẹjọ́ Pastor Gabriel ló mú lọ àbí ẹjọ́ aláàánú ẹ̀ tó ra màálù fún lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ ẹjọ́ ta lẹni tó ṣègbéyàwó alárinrin nínú fámílì Muyideen rí ẹ bá ń bí léèrè tí ò bá tó bá ti gbàgbé woman right God bless you brother mi Benjamin ẹni tó ṣègbéyàwó alárinrin débi pé à ń pa màálù méjì mẹ́ta nínú ìdílé Muyideen ẹ bá ń béèrè wò ẹ bá ń bí léèrè èyí tí ẹ bá ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ ẹ bá mi pè é ẹ bá mi bí léèrè pé nínú ìdílé ẹ nínú ìtàn tó bá ta lẹni tó ṣègbéyàwó alárinrin nínú ìdílé wọn
ẹlẹ́ẹ̀kejì ta ni ẹni tí wọ́n pa màálù méjì mẹ́ta fún ìgbéyàwó ẹ̀ rí nínú ìdílé wọn ẹ bá ń bí léèrè ta ni ẹni tí wọ́n kọ́lé irú ilé tí Muyideen tó kọ́ fún Muyideen yẹn ta lẹni tó kọ́lé ẹ̀ tó kọ́rú ẹ̀ nínú ìdílé wọn ọ̀rọ̀ Muyideen tèmi rí kì í ṣojú lásán mọ́ man tó lóhun tó lọ rojọ́ rẹ̀ máa jẹ́ kí n play fídíò yẹn ẹ bá mi gbà síbẹ̀ ẹ jẹ́ kí n play fídíò yẹn o ní pé máa tó mẹ́jọ ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn woman rights yìí máa nìyí aláàánú ẹ̀ nífà máa ní olórí ẹ̀ nífà but nǹkan tí máa ní fi ṣẹ́ òun náà ni wípé ó gbé voice note tí wọ́n jọ ṣe ó gbé jáde ṣé n tó wá kàn solution ni pé kó gbé lọ sí woman rights ìdí tí mo fi sọ wípé no tí mo fi jókòó tí mo fi wò wípé no ọ̀rọ̀ bàbá yìí kì í ṣojú lásán ogun ló ń jà tí mo dẹ̀ fi jókòó tí mo ṣèwádìí lórí ẹ̀ tí mo ká bàbá yìí ọmọ ológo ni bàbá yìí náà but ogun ò lè jẹ́ kó rọ́nà lọ ogun ìdílé tó ń jà ẹ má gbàgbé o olórin kan kọrin wípé ogun ojú ku pẹ̀lú ogun Liberia ogun Iraki Amẹ́ríkà pẹ̀lú Pakistan gbogbo ẹ̀ lápapọ̀ o kò tó ogun ìdílé Làmíòlù wà nínú ogun ìdílé Làmíòlù wà nínú ogun ìdílé mo bẹ̀ Ọlọ́run fún gbogbo ẹ̀yin ojú tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí ogun ìdílé ò ní páyín àtẹ̀mí àtẹ̀yìn ogun ìdílé ò ní borí wa mo ṣe ládùúrà fún yín pé ogun ìdílé ìyá ogun ìdílé bàbá ní agbára Ọlọ́run àtẹ̀mí àtìyín ogun ìdílé ìyá ò ní rí wa borí ogun Iraq Amẹ́ríkà àti Pakistan tí wọ́n yọ bọ́ǹbù tí wọ́n yọ̀bọ̀ síra wọn kò tógun ìdílé o ogun ìdílé gangan ní jámù ìdílé o ìyá tó yẹ kó là nínú ogun ẹ gbọ́ mi dáadáa ìyá tó yẹ kó là nínú ogun ìyá tó yẹ kó sán gbàjá kó fura kó lo làákàyè kó lo ọpọlọ pé ìkànnù àwọn ọmọ mi tó wá fẹ́ là tọ́lọ ní kórónà àbáyọ nísìnyí ogun ló dé yìí o ogun ló dé yìí o ìkànnù àwọn ìyá àbí ìkànnù àwọn ọmọ mi tó fẹ́ là yìí ogun ló dé yìí tó yẹ kó sán gbàjá gẹ́gẹ́ bí abiyamọ rẹ̀ òun náà wá torí 250,000 ó dẹ̀ ń ṣìṣe kiri. Hello. Oh God. Jẹ́ kí wọ́n mọ̀ ṣe lè share ní WhatsApp. Jẹ́ ń wo náà. Ta lẹni tí ń ja Muyideen ìdógún gan. Ta lẹni tí ń fogun jàná. Ta ni ọ̀tá àdílé ìyá àti bàbá ogun ìdílé tó lóun ò ní padà lẹ́yìn ẹ̀. Ṣẹ́yìn àfáà tó ló wá sábà gẹ́gẹ́ bí olùgbàlà ṣẹ́yìn lẹ́ ń fogun jà ẹ̀yin lẹ́ fẹ́ fi kún ogun ẹ̀ ni àbẹ́ ẹ fẹ́ jẹ́ kó borí ogun àbẹ́ ẹ fẹ́ yọ nínú pàkúté ayé tó kó sí. Because tó bá yẹ pé ẹ̀yin àfáà yìí fẹ́ yọ Muyideen nínú ogun ni tó yẹ pé onímọ̀ ní lóòótọ́ àfáà ní lóòótọ́ ẹni Ọlọ́run ní lóòótọ́ ó jẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ro làákàyè yín pé ogun ló ń jà o. Àmọ́ ntẹ́yìn náà fẹ́ jẹ òjẹ́ gbádùn ntẹ́ fẹ́ jẹ òjẹ́ gbọ́n kò jẹ́ nílàákàyè kò jẹ́ kẹ́ ẹ ronú wípé bọ̀bọ̀ yẹ wo bí tó ti ń bá bọ̀ ẹ wo bí tó bá dé ẹ wo tó fẹ́ gbẹ̀yìn ẹ̀ kí ló yẹ sí pé ogun tí wọ́n fi ya Muyideen tí wọ́n fi ja Muyideen ogun kó kẹ́yìn sí gbogbo tí ń jẹ́ olórí ẹ̀ kí ló yẹ pé ogun tí wọ́n fi já nìyẹn mo ṣe ládùúrà fẹ́mi àti ìṣẹ́ ogun ìdílé tí máa borí ẹni tí máa mú ní kẹ́yìn sálànú ẹ̀ ọlọ́mọdé ó jà yín ọlọ́mọdé ó jà èmi náà kì í ṣe ogun kékeré o ní wípé kéèyàn ó dẹ̀ mọ̀ọ́mọ̀ pa láàánú ẹ̀ lólè kéèyàn polórí ẹ̀ lólè kéèyàn polórí ẹ̀ lórí jìbìtì kéèyàn fojú olórí ẹ̀ gúngi kéèyàn kúrò nínú ilé tó ń sun bẹ́ẹ̀dì tó ń gba AC sórí kéèyàn dẹ̀ kó ń bẹ̀ kó dẹ̀ padà sórí ẹni wàláhì ogun ni.
wàláì sún ọbì láì làzim ogun ni o kọ́lọ̀ kó jọ kó má fi ogun bẹ́ẹ̀ kó má fi jà yín kó má fi jà èmi náà ogun ìdílé ò ní borí yín ogun ìdílé ìyá àti bàbá ò ní borí tèmi náà ogun tí máa ń mú ní kẹ́yìn sáláàánú ẹ̀ ọlọ́run dákun mo bì ọ́ dákun ọlọ́run wọ́n jò jà mí wọ́n jò jẹ̀bi mi wọ́n jò jà náà mi nítorí pé ogun ni kéyìn ó kẹ́yìn sí olórí ẹ̀ ogun ni kéyìn ó kẹ́yìn sáláàánú ẹ̀ ẹ wo man tí Muyideen lọ rojú ẹ̀ ní woman right yìí olórí ẹ̀ mà ní ẹ wo Muyideen ẹni tó gbé lọ woman right tó lọ rojú ẹ̀ woman right yìí aláàánú rẹ̀ mà ní ẹni tó ra màálù fún lọ́jọ́ wedding ẹni tó ṣàdéhùn pé òun fẹ́ mú lọ ìlú òyìnbó tó lérò pé Gabriel ní òun ló ba ìrìn àjò yẹn jẹ́ tí kò jẹ́ pé òun dẹ̀ kọ́ kí ló wá mú Muyideen tó yẹ pé nínú àwọn tí wọ́n ti ṣoore fún táwọn tó ṣoore mọ́ lè gbàgbé fún kí ló dé tó wá fi dẹni tó wá ń gbógun tì wọ́n lé ní ṣẹ́yìn ò mọ̀ pé ogun ni bàbá ṣẹ́yìn mọ̀ pé ogun ni mọ́ mi ṣẹ́yìn ò mọ̀ pé ogun ni ló jẹ́ kí n mọ̀ bẹ lọ́hùn fún yín pé ogun ìdílé ìyá àti bàbá ò ní borí mi ogun ìdílé ìyá àti bàbá ò ní borí mi ogun ìdílé ìyá àti bàbá ò ní borí mi ẹ máa fi sínú àdúrà o gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nílùú òyìnbó ẹ máa bẹ lọ́hùn kógun ayé ó mọ́ jà yín o ẹ máa bẹ lọ́hùn kógun ìdílé ìyá àti bàbá ó mọ́ jà yín ogun ìdílé ló ń jámọ́ ìdílé o ṣé Kọ́lá Olóòtú òun ni Muyideen lọ pè lẹ́jọ́ ni tó mẹ́jọ ẹ̀ lọ woman right ni àbí ká sọ wípé ẹni tó ra màálù fún lọ́jọ́ wedding ẹ̀ tó tún ṣàdéhùn kó fẹ́ mú lọ lóyún ìbò àtòun àtìyàwó ẹ̀ kan á máa bóun ṣiṣẹ́ ṣé òun ni Muyideen mẹ́jọ ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn woman right ni àbí ẹjọ́ Gabriel ẹjọ́ abdul lọ́wọ́ méje. Muyideen ló ṣe voice kò tiẹ̀ nídìí kí n play kíní yìí Muyideen ló ṣe voice jáde òun ni ẹni tí brother mi kí ló kọ máa yẹn náà máa tó ra màálù fún. ẹni tí ẹ ò gọ̀ ìyàwó mi má pè mí ẹni tí. ọbẹ̀ ṣe nǹkan tí mo ní bàbá Kọ́lá Olóòtú ìtọ́jú yóò bá tó ẹ má sọ o ẹ bẹ̀rù Ọlọ́run ìyẹn lọ bẹ́ẹ̀ àfikún tó ṣe di ní àná. mo ń wo fídíò yìí mo dẹ̀ ń wò ìyá tó bí lọ́mọ tó ṣáàbí amọ̀lẹ́lẹ́ ìta. ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ ká jáde lórí social media wípé. ṣé abiyamọ nílé ìyàbí abiyagba. nọ́mbà kan tí wọ́n sẹ́ndì sí Mr. Kẹ́hìndé. Mr. Kẹ́hìndé orúkọ tí mo fẹ́ lò gangan nìyẹn Mr. Kẹ́hìndé òun ló pe Muyideen gẹ́gẹ́ bí aláàánú ẹ̀ gẹ́gẹ́ bí olóore ẹ̀ gẹ́gẹ́ bí alátìlẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ mú ogun ìdílé kúrò nínú ayé ẹ̀ òun ló pe Muyideen ó fẹ́ mọ tí ń ṣẹlẹ̀ sí gangan ó wá fi ọ̀rọ̀ gbá Muyideen lẹ́nu wò Muyideen bẹ̀rẹ̀ sí ní jábọ́ ó béèrè fún 5 million láti fi open shop láti fi rajà síbẹ̀ ibẹ̀ ni mani ti wá ń wò wípé definitely bọ̀bọ̀ yóò serious kò ní fẹ́ kójú ti Gabriel òun ló mú oore tí ń rí lára ẹ̀ ó wá gbé voice yìí jáde láti fi àṣírí ẹ lọ wo bí ẹ lọ gbogbo yín ẹjọ́ mo fọlọ́n bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ lọ wo fídíò tí mò ń sọ̀rọ̀ nípa èyí o mo wò ó sùn lánàá mi ò wálé sùn mọ́jú mi ò gbádùn but ọlá wípé network inú ilé mi ò dáa ló jẹ́ kí n wá sí hòtẹ́ẹ̀lì kí jẹ́ lodge network wà lóòtẹ́ẹ̀lì máa gba fáànù sórí máa gba fáànù sára kí n fi ṣe program yẹn. broda yìí náà ló wá mú vn ló wá sọ síta pé discussion mi ní pẹ̀lú Muyideen
ẹ wá lọ wo fídíò yẹn dáadáa. Muyideen ó jẹ́ òkò dìnáì, ó dìnáì lójú àfáà tó ti ṣe interview ń jò ní yìí. Ẹ̀yin àfáà tẹ ẹ jókòó ti Muyideen, ẹ jẹ́ kó rí yín ó pé ẹ mọ tẹ́ ń ṣe. Ẹ̀yin àfáà tẹ ń gbé Muyideen wá sórí afẹ́fẹ́, ẹ jẹ́ kó rí yín pé ẹ mọ tẹ́ ń ṣe. Kéwú tẹ kéwú padà bàjẹ́ mọ́ yín láà. Muyideen ó bá kéwú yín jẹ́, yóò sọ yín dẹni àbùkù, yóò sọ yín dẹni ìyà, yóò sọ yín dẹni yẹpẹrẹ. Gbogbo èèyàn àfáà tẹ́ ń gbé Muyideen wá sórí afẹ́fẹ́ yẹn, tẹ́ ń wò yí pé bóyá ẹ fẹ́ fi get followers, ẹ̀yin náà ẹ fẹ́ fi get attention àwọn èèyàn, yóò sọ yín dẹni ibú, á gbé yín ṣépè nítorí orí yín ò pé ẹ̀ mọ́ tẹ́ ń ké. Gbogbo ẹni mo fi sọ àfáà fọlọ́ ń ṣọ́ ẹ ló làákàyè náà ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kéwú. Ẹ dẹ̀ sọ nínú ọ̀rọ̀ fídíò tẹ́ ṣe lánàá àbí jẹta, ẹ sọ wípé nínú ẹ̀yin gan kẹ́fìn irọ́ nínú ọ̀rọ̀ tí Muyideen sọ. Problem tí Muyideen ní tẹ́ fi mọ̀ pé ogun ìdílé ní jà ni wípé òun ló máa sọ̀rọ̀, òun ló dẹ̀ tún máa dájọ́ fún rẹ̀. Nínú ọ̀rọ̀ tó bá ń sọ lẹ́tí máa di òótọ́ mú. Nínú ọ̀rọ̀ tó bá ń sọ tó bá parọ́ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀, at the end of ọ̀rọ̀ yẹn ẹ padà rírọ́, òun fún ààrẹ ló tún wá padà já rẹ̀. Ẹ mọ́ gbàgbé ó sọ níwájú àwọn àfáà yìí, àfáà tó ń ṣe interview fún yẹn mi mo kọ àfáà yẹn Ajígínní àbí kí náà pọ̀ fáà yẹn. Ó sọ níwájú àfáà yẹn yẹn pé wàláì súnmọ́ bí láì, ó fọlọ́n búra, ó lóun ò mọ nípa voice yẹn, òun kọ́ lòun sọ̀rọ̀, òun kọ́ lòun ò mọ̀ nípa ẹ̀, ó sọ fún gbogbo ayé gbọ́. Lèmi fi jáde nígbà yẹn pé Muyideen ṣé o sticking ni, ṣáwa orí tí wá dàrú ni, ṣáà mọ́ tá à ń ṣe ni. Ó ní wọ́n mú voice ẹ̀ ni, ṣé o gbádùn ṣá? Táwọn àfáà tó jókòó tí ò bá ní làákàyè, táwọn ò bá lọ school tí wọn ò kàwé, tí wọn ò dẹ̀ jáde káàkiri àgbáńláyé, ṣé mo pa wá jáde? Àwọn jáde Amẹ́ríkà àti London àti Canada ní tí ì dé, ṣàṣà ní ìlú tí ì ti wọ̀. Ní gbogbo tí ń jẹ́ Arab country, ṣàṣà ní ìlú tí ì ti mú mi bẹ. Àwa jáde díẹ̀, táwọn àfáà tó jókòó tí ò bá jáde, tí wọ́n ké ò bá yé wọn, àwa tá à ń rí ẹ lórí afẹ́ amọ́ tá à ń ké yé wa náà. Ó sọ níwájú àfáà yẹn wípé ó mọ bá yẹn ṣe voice yẹn, wọ́n mix fort yẹn ni, wọ́n mix voice yẹn, ó ní wọ́n mix yẹn ni. Ẹ wá lọ wo fídíò, mo ti post fídíò yẹn, mo fọlọ́ǹbẹ̀ yín, gbogbo ẹ̀yin fans mi ẹ lọ wò ó, gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní àti máa wò mí sìn, mo fọlọ́ǹbẹ̀ yẹn dákun, ẹ lọ wo fídíò yẹn o. Ẹ wá farabalẹ̀ wo fídíò yẹn, ẹ jókòó ẹ wò ó, ẹ farabalẹ̀ wò ó. Nígbà tí Muyideen sọ níwájú àwọn àfáà níjó ní yìí wípé òun ò mọ bí wọ́n mímí kì í fi voice yẹn ni, ẹ lọ wo ọ̀rọ̀ tó sọ lọ́dọ̀ àwọn woman rights. Ó jẹ́ kó yé wọn wípé ọ̀rọ̀ nípa bọ̀dá Sunday àbí kí ló kọ bọ̀dá yẹn, wípé ọ̀rọ̀ tó sọ kìíní kan lóòótọ́ àwọn jọ sọ̀rọ̀ 5 million, kí ló dé tó fi ń dìnnà lójú àwọn àfáà yẹn pé òun ò bẹ́ẹ̀ ní kọ́kọ́ sọ̀rọ̀ 5 million. Kí ló dé tí ìyá rẹ̀ tó ń pè lẹ́yìn ẹ̀ káàkiri sìn, kí ló dé tí ìyá yẹn ń dúró ní dúró wípé ọmọ òun ò bẹ́ẹ̀ ní kọ́kọ́ sọ̀rọ̀ 5 million. Ẹni yóò lóun gbé 5 million fún, ó promise ẹ̀ ní ó lò máa fún 5 million. Muyideen dẹ̀ sọ fún wọn wípé ẹ̀yẹn ṣáà ti send 5 million yẹn, bẹ́ẹ̀ bá lè send 5 million yẹn, ẹ fi ìtókù lẹ̀, ẹ fi gbẹ́lẹ̀ fagbékò. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ máa kó jẹ, gbogbo tí mo ní Gabriel ṣe máa ní kò ṣe bẹ́ẹ̀ mọ́. Kódà tẹ́ bá ní kí n lọ sínú àgbàlá Gabriel, kí n lọ dọ̀bálẹ̀ fún, kí n lọ bẹ̀ yóò parí, ẹ̀yẹn ṣáà ti send 5 million yẹn sí mi. But ẹ̀yin àfáà yẹn ẹ ṣe làákàyè, ẹ̀yin àfáà tí Muyideen gba Muyideen sọ́dọ̀, tẹ́ ń lo Muyideen gẹ́gẹ́ bí kinní, ẹ lo làákàyè yín, àjẹ́bí àápàdà máa gbé yín ṣépè. Á jẹ́ kó yé gbogbo ayé pé ẹ̀ mọ̀ ntẹ́ kí ò yé yín. Ojú yín ni Muyideen sọ pé wọ́n mìmí kí ohun òun ni. Ojú yín ló ṣe sọ náà, níwájú ló ṣe sọ. Ẹ lọ wo tó ń sọ, tó ń padà sọ ní ọ̀dọ̀ àwọn woman rights tó lọ. Ó ń sọ wípé lóòótọ́ lòun bá yẹn sọ̀rọ̀ 5 million, lóòótọ́ lòun sọ̀rọ̀ 5 million, but wọ́n fóun 5 million yẹn kìíní kan bọ̀dá Kẹ́hìndé wọ́n promise òun ní wọ́n alẹ́ kìíní kan, kí ló yẹ tó fi sọ pé wọ́n mìmí kí owó òun ni. Ìyá tó dúró ti lẹ́gbẹ̀ẹ́, ìyá yẹn kì í ṣàbíamọ́re, ṣé wọn ò ní làákàyè ni, ṣé màmá yẹn ò gbọ́n ni, ṣé màmá yẹn ò mọ tí wọ́n ṣe ni, sórí màmá yẹn ti dàrú ni.
ṣé màmá yẹn ò mọ̀ pé ọmọ òun ti purọ́ síwájú òun ló tún járọ ara ẹ̀ ni ṣé màmá yẹn ò mọ̀ ni àbíwá abiyamọ wèrè wo nìyẹn abiyamọ òṣì ni ìyá tó bí o Muyideen tó deny ìyá ẹ̀ lọ́jọ́ kìíní àná nínú Àgbàlá Gabriel bọ̀bọ́ yẹn ò ṣe mistake nítorí kó mọ̀ pé olórí ibú lòbí tóun ní olórí ibú ni ìyá tóun ní kì í ṣàbíamọ rí abiagba ni torí Muyideen ò bá pé tí ò bá jókòó kó sunrun mẹ́ta tẹ́lẹ̀ máa ń sùn láyé kó mọ̀ wípé ogun ìdílé ní ń ja òun ṣé orí ìyá ẹ̀ náà burú orí ìyá ẹ̀ náà ò pé ìyá ẹ̀ náà mọ̀ wípé ọ̀rọ̀ yín ká mi lára gẹ́ mọ́ bínú ẹ dákun ló jẹ́ kí n máa sọ̀rọ̀ báyìí wàláì kò jẹ́ mi ìráyà ti sọ̀rọ̀ ẹ má bínú torí Ọlọ́run sórí ìyá ẹ̀ náà burú kì í ṣàbíamọ rí kò jẹ́ kó mọ̀ wípé ọ̀tá ìdílé ogun ìdílé ní dààmú ọmọ òun ṣé àáfàá ló fún ẹ̀yin àáfàá Fọlọ́nṣọ́ àtàfàá àgùnbẹ́ obì àbíkínàgbà fáà ẹ̀ kí ló pọ̀ fáà yẹn náà ẹ dákun ẹ bá mi táìpù ẹ̀yin tẹ́ bá mú kọ àfàá ajígíní àbíkíní èèyàn rẹ̀ ń dá jígíní ọmọlúwàbí yẹn ń dá jígíní ẹni Ọlọ́run dá jígíní kí ni súnmọ́ ajígíní arí gínígíní wọ́jà ṣábìjàbàrà ni wọ́n ń dilé wọn ni mi ò understand tó fi ń dá jígíní ẹ bá ń bí wọ́n léèrè ṣáwọn ni wọ́n advice Muyideen kó lọ sí woman right ṣé ìyá tó bí Muyideen ló advice Muyideen kó lọ sí woman right kí ló dé tẹ́ ń kẹ̀yìn Muyideen sí olórí ẹ̀ kí ló dé tẹ́ fẹ́ bà yé ẹ̀jẹ̀ kanlẹ̀ ẹ fẹ́ bà yé ẹ̀jẹ̀ kanlẹ̀ ni ajígíní wọ́jà ló kọ́ tá à ń pẹ́yìn ìyá mi oṣù mọ́gà ṣẹ́yìn lẹ fún Muyideen ní mọ́nà pé kó ṣe kí ni kó gbé Kọ́lá Olóòtú ni àbí bọ́dà Sunday ni àbí Gabriel ni kó gbé wọn lọ sí woman right màmá òpònú tẹ́ gba 250,000 tí ò jẹ́ gbọ́n mọ́ látijọ́ tẹ́ ẹ ti dáyé mọ̀mọ́ bóyá lẹ ka 250,000 rí ìyá kan wáyà wá gbé 250,000 fún yín kẹ́ ẹ fi ṣe àdúrà fún mọ̀mọ́ kẹ́ ẹ fi ṣàdúrà fún ọmọ yín ńlẹ̀ bá gbàlẹ̀ bá ń ṣe bí asínwín lẹ́yìn náà ṣe bí ẹni pé làákàyè yín ti dorí kodò ṣé tógun bá ń ja ọmọ yín Muyideen ṣó yẹ kó tún jà yín náà ni kò jẹ́ kó gun yẹn ó tún ja ẹ̀yin náà ń ṣe bá bí amọ̀ ẹlẹ́pẹ̀rẹ̀ yín àbíwò àwọn abiyamọ òfòwò lélẹ̀ ẹ wá lọ jẹ́ woman right ẹ̀yin àtọmọ yín lẹ wá ń gbẹ́jú gbẹ́rẹ́ mo ò kẹ́ ti mú nǹkan kẹ́ tó débẹ̀ ṣé yàyí gan ò mọ mú Colorado báyìí ṣé yàyí gan ò mọ mú nǹkan báyìí ṣé kò mọ tẹ́ nǹkan sí nǹkan because bí yàyí gan bá wà náà tó bá wà ókè ni wọn ò ní dúró sẹ́gbẹ̀ẹ́ ọmọ wọn ní woman right àbí kí náà ń pè kọ́ mọ gbẹ́jú gbẹ́rẹ́ kọ́ mọ mọ́jú gbẹ́rẹ́ ṣó yẹ kẹ́ ẹ wá sórí fídíò màmá ṣẹ́yìn ọmọ pé ogun níjọ ọmọ yín ni ogun tí ń jà ìyá tó ń ran mọ́ ọlọ́padà ńlá láàánú sọmọ láti fa ọmọ dìde màmá ogun ìdílé ẹ wá tún dìde tó yẹ kẹ́ ẹ dúró pé ọmọ mi ò ní padà sẹ́yìn mọ́ kò ní padà sábẹ́ bíríìjì mọ́ màmá ẹ̀yin lẹ wá ń tẹ̀lé ọmọ yín káàkiri ẹ̀yin lẹ ń tẹ̀lé lọ́dọ̀ àwọn àfa ajígíní wọ́jà ẹ̀yin lẹ ń tẹ̀lé débẹ̀ ẹ tún wá fi mọ́ ń bẹ̀ ẹ tún wá gbé lọ sọ́dọ̀ àwọn woman right màmá ṣàbíamọ lẹ́yìn yí àbábíagbá fún mi drinks ẹ̀jẹ̀ mú fi alẹ́ sí because kò yé mi o ọ̀rọ̀ ìyá yìí ń dà mí lórí gbé ṣàbíamọ lélẹ̀ mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí mi o mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí mi o mo mọ̀ dúpẹ́ lórí ilé tí mo ti jáde o aliwaledu silver bí ọmọ ní òmò tàṣírí ìdílé tó ti jáde Muyideen ọmọ ológo ni àmọ́ jáde láti inú ìdílé àgbákò ó jáde láti àgbákò ìdílé Muyideen ọmọ ológo ni Ọlọ́run wá yàn ìyá alágbákò ìyá tì í njọ́ kìíní àná tí Muyideen mú yẹ ẹ̀dọ́dọ̀ Àgbàlá Gabriel tó di grace yẹ ẹ̀ gbogbo àlà ń bú pé sórí ẹ̀ pé só mọ tó ń ṣe ṣá àṣọmọ tó ń ṣe àṣeyàgò lọ́pọlọ ìyá tó gba 250,000 tọpọlọ wọn dẹ̀ dàdùbúlẹ̀ 250,000 ìyá yóò gba 5 million kò tí gba 10 million kò gba 20 million
owó tí wọn ò rí láyé wọn wá gbé lé wọn lọ́wọ́ náà wọ́n á bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Muyideen káàkiri bí oníbàárà. wọ́n wá tẹ̀lé Muyideen káàkiri bí oníbàárà. mọ̀mọ́ ṣẹ́ẹ̀sì rò pé èlì níláárí mọ́ ni, ṣẹ́ẹ̀sì rò pé èlè ṣoríire mọ́ ni, ṣẹ́ẹ̀sì rò pàdúrà yóò lè gbà mọ́ ni. kí ló dé tó lọ ń lo aláàánú kan fún Muyideen tó jẹ́ kẹ́ ẹ mọ́ sáré bí ogun yẹn ayé ò ṣiṣẹ́ délẹ̀ bí jẹun àti Gabriel ó ṣe parí tẹ́tọ̀ rẹ̀ ó bọ́ sí lọ́wọ́. ṣé human rights ló fẹ́ gba ilé fún Muyideen? ṣé mo bí yín ni màmá o, ẹ dákun ẹ bá mi ṣí ẹ program yìí dáadáa. mo bí yín ni màmá, ṣé human rights ló fẹ́ gba ilé? tí human rights bá wà nínú àwọn tí wọ́n dá owó ilé fún Muyideen kọ́ wọn náà jáde kọ́ wá sọ sọ́rọ̀ yìí, ṣáwọn náà fẹ́ gba ilé fún Muyideen? ṣáwọn náà fẹ́ gba ilé fún Muyideen? human rights ṣé human rights ló ní péjì Àgbàlá Gabriel? ṣé human rights ló gbé Àgbàlá Gabriel kalẹ̀? ṣé human rights ló ní ilẹ̀ tí Àgbàlá Gabriel kọ́lé sí? ẹja àrọpọlọ náà ìlàkàyè ọmọ dorí kodò ìlàkàyè ìyá náà tún sùn. mọ̀ pè mí dákun inú ń bí mi báyìí. fúgàmù yìí inú ń bí mi gan. because mi ò respect kéésì pé ibi tí ìyá dorí kọ kí ọmọ náà tún dorí kọ bẹ̀. èmi ò respect ẹ o. mi ò respect kó rí ìyá ó burú kọ́ ọmọ rí ọmọ tún burú o. orin kan la máa ń kọ́ gbàtà wà ní kí a máa ń kọrin kókè orí mi ẹlẹ́dàá mi, orí mi ẹlẹ́dàá mi, kò yẹ kí màmá mi ò jìyà kémi ọmọ tún jẹ, kò yẹ kí bàbá mi ò jìyà kémi ọmọ tún jẹ. Muyideen ìyẹn ń jìyà wọ́n náà fẹ́ jìyà. ó wà nínú abẹ́ bíríìjì wọ́n náà sọ òjò apá ẹ̀ òrùn apá ẹ̀ níbẹ̀. orí ẹnìkan rẹ́ni ọlọ́run rán ẹnìkan sí gẹ́gẹ́ bí aláàánú olóore. ó dẹ̀ fojú ẹ̀gúngi. ó wá fojú ẹ̀gúngi lásán ó tún wá fẹ́ bà á lórúkọ jẹ́. ẹni tó wá dìde gẹ́gẹ́ bí aláàánú tó ra màálùú fún ẹ lọ́jọ́ ìgbéyàwó ló bá tún gbé lọ human rights. ṣé ẹ̀dẹ́ pógun ìdílé ti ń ja Muyideen báyìí? ẹni tó ra màálùú ẹni tó ń dọ̀bálẹ̀ fún lọ́jọ́ kìíní àná nítorí pé ó gbé voice ẹ jáde ọ̀dàlẹ̀ ni ẹ. pé tó ṣe fún Àgbàlá Gabriel yìí ó dùn ún náà kò jẹ́ kó o ṣe bẹ́ẹ̀ ló bá gbé voice ẹ jáde. Muyideen ò wá rí àwọn àfáàrẹ kí wọ́n fún ẹ ní mọ̀ràn làwọn bá tún fún ẹ ní mọ̀ràn ajígínní jìgìrìgìrìgìrì wọ́jà lẹ́yìn bá tún fún un ní mọ̀ràn pé kó tún gba human rights lọ. Ajígínní ló fún ẹ ní mọ̀ràn kó lọ sí human rights àbí mọ̀mọ́ tó bí ẹ? because me understand. ṣé Kọ́lá Olóòtú wàhálà ogun ìdílé dààmú Muyideen? ṣé Kọ́lá Olóòtú ló gbé lọ sí human rights ní Adébọ́dá Sunday àbí kí ló kọ ẹ̀gbọ́n yẹn? àbí Gabriel ló gbé lọ human rights? talent tó gbé lọ ta ló fún ẹ ní mọ̀ràn gan? wọn ò purọ́ mọ́ ẹ. Kọ́lá Olóòtú sọ̀rọ̀ ẹni kò sọ́dà ẹni kò rí sọ. Kọ́lá Olóòtú wá jáde ó wá ní ẹjọ́ ẹni tẹ́ bá mọ àkáǹtì nọ́mbà tó bá mọ bọ̀bọ̀ tó ní àkáǹtì nọ́mbà yìí tí wọ́n fi sílẹ̀ tí Muyideen ń dènà yìí pé wọ́n mìmí kí ohun òun ni. irọ́ ni Kọ́lá Olóòtú ló pamọ́ òun o. wọ́n mìmí kí ohun òun ni. ẹni tó bá ní àkáǹtì nọ́mbà yìí ẹ bá mi wá, ẹni tó bá rí máa fún ní 1 million. àwọn yẹn ó bá wọn nínú ayé ni àwọn yẹn sọ̀rọ̀sọ̀rọ̀ níwọ̀n wọn ní ọpọlọ orí wọn gbá. kí ni mínítì báyìí kí ni táìmù báyìí? mo ti lò 45 minutes mi ì dẹ̀ fẹ́ lò tó bẹ́ẹ̀. nígbà tí gbogbo yín ẹ̀yin àfáà tẹ bẹ̀rẹ̀ sí ní jáde fún Kọ́lá Olóòtú àfáà Fọlọ́runṣọ́ ẹ jáde fún Kọ́lá Olóòtú ẹni orí Kọ́lá Olóòtú ò pé bàbá yẹn ò mọ tí ń sọ. bàbá yà jáde padà ó ní ẹni tó bá mọ àkáǹtì tí Muyideen filẹ̀ ṣé bí Muyideen deny wípé òun kọ́ lòun sọ̀rọ̀ yẹn wọ́n mèmí kí òun ni ó dé náà àkáǹtì nọ́mbà tó fi sílẹ̀ Kọ́lá Olóòtú wá jáde padà
ẹni tó bá mọ bọ̀bọ̀ tó ní àkáǹtì nọ́mbà yìí ó yẹ máa fún tọ̀ 1 million naira ní Muyideen bá tún sunkún o ló bá tún sunkún jáde o pé Kọ́lá Olóòtú ń threaten brọ́dà àwọn o brọ́dà àwọn ló ní àkáǹtì nọ́mbà ẹ wo àṣírí tó ń tú Muyideen ló ń tú àṣírí ara ẹ̀ ẹ̀yin màmí abẹ́ sun ni Muyideen ló ń tú àṣírí ara ẹ̀ òun náà ló ń ba yí ara ẹ̀ jẹ́ ètò kò tú ayé ara ẹ̀ ṣe àbí ṣòro pé pònú ni gbogbo wa lórí mídíà ni ṣòro pápọ̀dà ni gbogbo wa ìwọ tó ní wọ́n mìmí kí ohun ẹni o mọ̀ nǹkan kan sí ohun tó jáde yẹn ìwọ náà ló tún sọ pé àkáǹtì nọ́mbà yẹn àkáǹtì nọ́mbà bọ̀dá ẹni ìwọ ló fún wọn ìwọ ló fún bọ̀dá ẹ láka ìwọ ló fún wọn lákáǹtì nọ́mbà yẹn ṣé bó lọ́ mìmí kí ohun ẹni ẹ̀yin àfáàjí gíní ẹ jẹ́ kó rí yín ó pé ọmọ yóò padà bá ti yín jẹ́ Muyideen ó padà dojú tì yín yóò padà sẹ́yìn dẹni àbùkù láwùjọ àwa àtàwọn lórí mídíà àbáyé yín jẹ́ àkóbò yín nítorí Muyideen ti fẹ́ báyé yín jẹ́ báyìí èyí wò pé ẹ fẹ́ fi ní káǹtì ẹ fẹ́ fi ní fọ́lọ́wàsì àwòrán yín ti burú ẹ mọ tí ń ṣe yín Muyideen eléyìí ó máa báyé yín jẹ́ òun ló sọ níwájú yín pé wọ́n mìmí kí owó òun ní àbí ìwọ Fọlọ́runṣọ́ jáde òun sọ lórí mídíà wípé ọ̀rọ̀ tí Muyideen sọ nígbà tó ti lè Fọlọ́run búra ó ti gbọ́ tiẹ̀ ó ti gbà sí lẹ́nu nìyẹn nígbà tó ti lè sọ pé òun kọ́ ó dẹ̀ ti gbà tiẹ̀ ní àníyẹn tí ó rí pé Muyideen ó bá yé ẹ jẹ́ ṣé o ní kó máa kó báyìí kí ló dé sásàsì Gabriel wá ran Muyideen báyìí ṣé àsàsì Gabriel ló ran Muyideen ni àbí àsàsì ìdílé yẹ àbí ti abógun ìdílé ìyá àti bàbá ogun mọ̀ ṣe rere ogun mọ̀ jẹ́yàn ogun mọ̀ ráàánú gbà ṣóun ló ń ja Muyideen ní abásàsì àbórí Gabriel ní mu because òun náà ló ń sọ̀rọ̀ òun ló tún tú ọ̀rọ̀ òun ló ń dé òun ló ń tú ó sọ ọjọ́ kìíní àná tẹ́ ẹ̀ bá gbàgbé ó ní wọ́n mìmí kí ohun ni ẹ lọ gbọ́ fídíò tó padà ṣe lọ́dọ̀ àwọn human rights tó lọ ó ń sọ níbẹ̀ wípé bọ́dà Sunday tọrọ owó kò ṣẹlẹ̀ náà ọ̀rọ̀ mi 5 million wọn ò ní wọ́n ti fún ẹ ní 5 million wọ́n promise ẹ ní wọ́n promise ẹ ní wọn ò tí ì fún ìyá ẹ kàn lù lẹ́nu gbọ́rọ̀ ó fẹ́ mọ owó yẹn tó jẹ́ ó dẹ̀ mọ owó yẹn tó jẹ́ ní ó retí 5 million Kọ́lá Olóòtú ò náà ti fún ẹ ní 5 million kò náà ti fún ẹ ní 5 million ṣé ètò ń ṣe yìí sí human rights tó lọ ó ní kó rí 5 million gbà human rights tó lọ ṣé ó ní kó rí nígbà ṣé ó ní kó gbogbo àlàyé kí lọ́lọ́run dákun mo mọ̀ bí ọ́ má jẹ́ kó gun òdílé ó borí mi Ọlọ́run dákun mo bẹ̀ ọ́ ogun ìdílé ìyá àti bàbá Ọlọ́run dákun má jẹ́ ó borí mi ogun ìdílé ló ń dààmú Muyideen ẹni tó ra màálù fún ẹ tó dọ̀bálẹ̀ tó ṣe kámẹ́rà ìwà àtìyàwó ẹ̀ pé oore tẹ́ ẹ ṣe fún mi ò rí wẹ̀ rí oore tẹ́ ẹ ṣe fún mi bàbá tó ṣàdúrà fún ó tún ti gbé lọ human rights ẹni tó fẹ́ ṣèwé Amẹ́ríkà fún ẹ tó fẹ́ ṣèwé Amẹ́ríkà fún ìwà àtìyàwó ẹ kí a mọ bóun ṣiṣẹ́ Muyideen ta ló tì ẹ́ ó mọ̀ tó ti gbé lọ human rights nítorí gbogbo voice ẹ̀ jáde ṣé wọ́kọ́ ni ṣé voice ẹ̀ kọ́ ó dẹ̀ ti sọ́ọ̀sìn ó tún ti já rẹ̀ ní human rights tó lọ pé wọ́n ló sọ̀rọ̀ ìwọ́n tó sọ lánàá pé wọ́kọ́ ló sọ̀rọ̀ ó tún ti sọ fáyín sí pé wọ́n ló sọ̀rọ̀ o ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí gangan ìyá ẹ̀yẹn gangan lójúgbà mi ti fún kì í ṣàbíamọ rí ìyá yẹn ojúgbà mi ti fún abiagba ni wọ́n bẹ́yẹn bá ń tọrọ abiamọ láyé kó mọ́ fi ìyá Muyideen yẹn kó mọ́ fi tọrọ o nítorí ìyá Muyideen yẹn kì í ṣàbíamọ rí tó bá jẹ́ abiamọ rí ni ó máa sán gbàjá ẹ̀ ni ó máa sán gbàjẹ́ ó máa jókòó ó máa sùn ó máa ronú ó máa rò débi wípé ogun ní ìjà ọmọ òun ogun má ṣe rere ogun má jẹ́ èèyàn ogun má ra àánú ogun kẹ̀yìn sálàánú ẹ ogun kẹ̀yìn sólórí ẹ ogun gbẹ̀yìn kẹ̀yìn sólórí Ọlọ́run dákun mo bẹ̀ ọ́ gbogbo ẹni tó gun yẹn irú ogun náà bá ń jà nínú wa Ọlọ́run dákun jọ já borí ogun yẹn ogun má ṣe rere ogun má ṣe rere Ọlọ́run dákun jọ mọ́jọ borí èmi àti yín ogun kákẹ́yìn sálàánú wa kákẹ́yìn sólórí wa Ọlọ́run mọ́jọ jà yín mọ́jọ jẹ̀mí náà tó ogun ni o ẹ má jẹ́ fojú lásán fojú Muyideen mọ́ ó dáa náà àwọn followers àwọn ìyá tó wà ní diaspora gbogbo àwọn ìyá tí wọ́n dáwó fún ẹ tí wọ́n fi kọ́lé ẹ tó fi kọ́lé fún ẹ tó fi ṣíṣọ́ọ̀bù fún ẹ gbogbo wọn ti ń ṣe mítìnì gbogbo wọn ti ń sọ jáde ń sìn pé Muyideen kọ́ ló nílé
àwọn làwọn dáwó jọ kọ́lé fún ẹ tó o bá lóun fẹ́ gbalé ẹ̀yin àfọwọ́pònú ẹ̀yin àfa aláìní làákàyè tẹ̀ ń jáde tẹ̀ ń sọ pé ẹ fẹ́ gbé wọn lọ court tí Agbala Gabriel tó bá kọ́ rẹ̀ lé tó bá respect ara ẹ̀ kó talé yẹn kó kó wẹ̀ fún ìdí ni àwọn tí wọ́n fún dáwó jọ fún ìdí ni wọ́n ti ń pààrà lábẹ́lẹ̀ sórí mú ìdí ni burú ni sáwọn òun ló ní owó ni àwọn làwọn dáwó fún àwọn làwọn máa sọ nǹkan tí Agbala Gabriel máa ṣe ṣe ti wá ráyè yín lóde báyìí ẹ̀yin àfa tẹ́ ń jà fún ẹ̀tọ́ ẹ ti ráyè yín lóde báyìí àwọn ìyá tí wọ́n dáwó ní diaspora àwọn tí wọ́n pè mí tó 9 sí 10 tí wọ́n sọ pé ọlọ́fà ẹ bá wa sọ lórí mídíà ṣé Muyideen ló kọ́lé ni àbí àwa la dá owó tá a fi kọ́lé fún ó dáa náà àwa tá a dá owó tá a fi kọ́lé fún àjẹ́ kó yá Agbala Gabriel kó ta ilé yẹn kó kówó yẹn fún àwọn aláìní àwọn ọmọ aláìní ìyá ọmọ aláìní bàbá kó lọ kówó yẹn fún wọn ẹ ráyè yín lóde ẹlẹ́ lọ sí human rights ṣé human rights ló fẹ́ gbalé fún Muyideen ṣé human rights ló fẹ́ gbalé fún Muyideen kí ló dé tí ò ní onímọ̀ràn rẹ̀ kí ló dé tẹ̀yìn àfààyàn ò fún onímọ̀ràn gidi kó dé tí ìyá tó bí lọ́mọ ya òpònú afọ́nufọ́ra òbí mo dẹ̀ fún yín nímọ̀ràn lórí fídíò mi tí mo ṣe last mo ní ẹ̀yin àfáà yìí ìdí tí èmi fi ń gbógun tì yín tí mo fi ń bá yín jà ní pé ẹ̀ ṣẹ̀tọ́ ẹ̀ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá fẹ́ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá fẹ́ mẹ̀tọ́ ẹ pé Muyideen ẹ fà lọ́wọ́ ẹ wá àwọn tí ẹnu wọn ká ọ̀rọ̀ láwùjọ bíi 2 àbí 3 ẹ mú wọn sẹ́yìn ẹ gbé wọn sínú mọ́tò ẹ lọ sínú Agbala Gabriel ẹ lọ bá Agbala Gabriel ẹ mú Muyideen débẹ̀ ẹ ní kó bẹ Agbala Gabriel ẹ ní kó bẹ Agbala Gabriel ogun Agbala Gabriel ó já àwọn olólè ó lòun jìbìtì ó lè ní fọwọn àdá ẹni ẹ ní kó kọ́kọ́ mú kú lẹ́nu ẹ wá ní kó bẹ Agbala Gabriel pé mo bẹ lẹ́dàá ẹ foríjì mi lẹ́yìn ìgbà t'Agbala Gabriel bá wá foríjì tán ẹ wá ẹ̀ṣẹ̀ wá fi ìsùúrù ìfú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi béèrè fẹ́ tó ẹ̀ ó dáná Agbala Gabriel lẹ́yìn ìgbà tó ti foríjì Muyideen yìí báyìí sí kí la fẹ́ ṣe nípa ọ̀rọ̀ lé ẹ wá jọ sọ àwọn àgbàlagbà tó bá ní làákàyè ní ẹ mú dání ẹ wá jọ sọ ó dáná kò sí problem ẹ jẹ́ kí wọ́n value léyìí iye tó bá tó máa dáwọ́ ẹ̀ padà fún kó máa bá tiẹ̀ lọ ẹ ṣe yẹn ẹ ní kó lọ sí human rights ẹ̀yin àfa àgbákò ajígínní ajigínigínigínigíní wọ́jà ṣẹ́yìn ẹ̀yin lẹ fún Muyideen láàbà advice kó lọ human rights ẹ tiẹ̀ wá rẹ́ ni wàhálà ọlọ́mọdé àṣàgbákò ẹ tiẹ̀ wá rẹ́ yẹn gidi gbé lọ ẹ tiẹ̀ wá rẹ́ yẹn gidi fún yín ní mọ̀ràn Kọ́lá Olóòtú lẹ̀ ń gbé lọ human rights àwọn bàbá tó ti di international bọ̀dá Sunday àbíkí ló kọ àwé tó wà l'Amẹ́ríkà yẹn òun lẹ́ ń gbé lọ human rights náwọn tán ti nípa nú ayé ẹjọ́ ẹ bèrè ẹbí bá bí mú kí ni kókó tí wọ́n lọ ṣe ní human rights gangan ṣé kó pe Kọ́lá ọmọ Olóòtú kó wá sanwó tanràn fún ni náà ṣe lọ human rights ni àbí kí ni kò yé mi èmi ò kò yé mi o ẹni tó gbé voice ẹ̀ jáde ó lè ní bọ̀bọ̀ yìí fún 19 ni kò dúró sójú kan aládùúgbò ẹ̀dá ni nítorí 5 million ó bẹ̀rẹ̀ sí ní jábọ́ ṣé ẹni yẹn náà fẹ́ gbé lọ human rights ṣé wọ́n ní kó wá sanwó tanràn ni àbí kó wá sanwó kíni kí ló ṣẹlẹ̀ ta ni olórí burúkú ta lẹni òfò ta lẹni àgbákò ta lẹni àdánwò tó ń fún Muyideen nímọ̀ràn kò lónímọ̀ràn rẹ̀ gbogbo àwọn tí wọ́n fún nímọ̀ràn olórí burúkú ni wọ́n tó bá yẹ pé yẹn àfáà yẹn náà lẹ́ fún nímọ̀ràn pé kó lọ sí human rights olórí ibu ni nítorí àwọn àti fún yín nímọ̀ràn àti jẹ́ kó yé yín pé báyìí ni kẹ́ ẹ ṣe rìn báyìí ni kẹ́ ẹ ṣe rìn ẹ gbé gbá báyìí ẹ wọ àwọn àfáà tó ń lẹ́nu nínú ìlú náwọn alágbára tó wẹ́ pé yes Gabriel àtijú wọn ẹ wá dání ẹ gbé Muyideen sọ́kọ̀ ẹ gbé lọ bá Gabriel ẹni kó bẹ̀ kó tọrọ àforíjì ṣe rò pé gbogbo bí Gabriel ṣe ń wo fídíò Muyideen ṣe rò pé ó ń ṣàdúrà fún ni èpè ló ń ṣẹ́ fún ó ń règùn fún ni gbogbo ègún nú Báíbù ní gbogbo àwọn ọmọ ọjọ́ Gabriel tí wọ́n jẹ náà rẹ̀ lọ́ ń ré fún Muyideen
ṣẹ́yìn ò mọ̀ ni àwa ní kẹ́ ẹ gbé Muyideen sọ́kọ̀ ẹ̀yin tẹ́ ẹ ló kọ́ nílẹ̀ Yorùbá ẹ̀yin àfàtẹ́nu yín kárọ̀ ẹ tẹ̀lé lọ síbẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ la Muyideen nínú ogun ìdílé tó ń jà ẹ tẹ̀lé lọ síbẹ̀ ẹni kó dọ̀bálẹ̀ ẹni ó bẹ Gabriel ẹ ń sọ̀rọ̀ wèrè pé ó ju Gabriel lọ sọ́jọ́ orí lọ́lọ́run fi ń tò ní ọjọ́ orí kọ́ lọ́lọ́run fi ń tò olólùmọ̀mọ́ fi bọ̀bọ́ yẹn síbẹ̀ ó ti di dádì lọ́dọ̀ àwọn kan ọjọ́ orí kọ́ ẹni kó dọ̀bálẹ̀ fún kó bẹ́ẹ̀ náà tó bá bẹ̀ẹ̀ tẹ́ ẹni kó forí yẹ ẹni kó ṣàdúrà fún tó bá ṣàdúrà fún tẹ́tí ẹ wá ṣe ìbèrè fẹ́ tó ẹ̀ ṣe yẹn yẹn àfa wèrè ẹ ajiginigini wọ́jà lẹ́yìn bá tún ní kó tó máa lọ sí human rights ṣáyìn lẹ́ fún ní mọ̀ràn àfa ajiginigini wọ́jà ṣé ẹni bẹ́ẹ̀ ní làákàyè ṣé ẹni bóri yín bu gẹ́ẹ̀tì ara yín ẹ̀rẹ̀ lẹ́ẹ̀kéwù ṣé kéwù wèrè tẹ́ẹ̀ké ibi tó lọ ní ẹ̀ ló sí nìyẹn ìmọ̀ràn tó lọ ní kẹ́ fún wọn ni pé kó lọ sí human rights kó tún lọ bá nǹkan jẹ́ sí ni ó pe Kọ́lá Olóòtú lọ human rights Kọ́lá Olóòtú bàbá tó yẹ pé àgbà kò ní tó yẹ pé òun gan fún ara ẹ̀ ó ti dáyé àwọn human rights tó lọ bá gan ṣé mi wọ́n gbé Kọ́lá Olóòtú ṣé ipò tó lọ ń ka Kọ́lá Olóòtú sínú ayé ipò tó lọ ń ka Kọ́lá Olóòtú sínú ayé ṣé bí àwọn human rights tó lọ bá gan gbé àwọn human rights tó rí fẹ́ẹ̀tì Kọ́lá Olóòtú pé bàbá ẹ wá sọ tẹnu yín ní ojú ta ni àkúwọ́ alápá lójú ta ni àyù wáìnì mi ṣó òun wáìnì mi ni ta ló lórí burúkú tó ń fún ní mọ̀ràn yẹn tí wọn ò jẹ́ kó mọ̀ wípé ó jẹ́ kó lè ṣe sọ́ọ̀rì kó ṣe sọ́ọ̀rì f'Agbala Gabriel kó bẹ́ẹ̀ kó sọ mí ṣàrẹ̀ fún kó bẹ́ẹ̀ ẹni tó bá máa mú wèrè ó ń ṣe bí wèrè ni ẹni tó bá fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ á ṣe bí dìdìrín ni á ṣe bí ọ̀dẹ̀ ló máa fi rẹ́ẹ̀tọ́ ẹ̀ gbà ìwọ fẹ́ ṣe bí wèrè ò fẹ́ ṣe bí ọ̀dẹ̀ ò fẹ́ ṣe bí dìdìrín wọ́n máa fún ẹ nímọ̀ràn lọ sí ọ̀dọ̀ human rights what are you talking about human rights ló bá kó followers jọ ni ṣé human rights ló bá kó followers jọ ṣé human rights ló gbélẹ̀ fún àbí ló fún nílẹ̀ ṣé human rights ló fún nílẹ̀ Gabriel fún ẹ nílẹ̀ ọmọ aráyé dáwó fún ẹ wọ́n ní kán kọ́lé fún ẹ wọ́n kọ́lé fún ẹ wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ẹ wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ẹ tán nínú owó tí wọ́n dá fún ó tún fún ẹ ní 10,000 lọ́sẹ̀ ṣé kò ṣe é tó àwa aláìmoore bọ̀tí mi ò lè blame Muyideen ogun ìdílé ló ń jà mo bí Ọlọ́run ogun ìdílé ò ní borí wa ẹjọ́ èmi ò ní jù báyìí lọ lórí ètò because bí mo ṣe rí fídíò tó lọ sí human rights yẹn inú ń bí mi gan gbogbo ọ̀rọ̀ tó ń sọ gan àṣẹ ni gbogbo ọ̀rọ̀ tí Muyideen sọ àṣẹ ni Sunday tó wá kíkà rìváìsì mi àwọn wá kíkà rìváìsì mi tán àná fún mi 5 million ọ̀nà fún ẹ 5 million àwọn náà sọ pé wọ́n fún ẹ 5 million wọ́n lo ààyè wọ́n lo ọpọlọ fún ẹ wọ́n fẹ́ mọ owó yẹn tó jẹ́ ló bá jábọ́ sí wọn lọ́wọ́ ló bá ní kí wọ́n fún ẹ 5 million ẹ yá ti send 5 million yẹn jẹ́ bọ́ náà mímí kí ohun ẹni ó mọ̀ tuntun tú àṣírí ara ẹ ní ọ̀dọ̀ àwọn woman rights tó ló bá táwọn ò bá ní làákàyè náà máa sọ pé àwọn fẹ́ sọ pé ṣé Kọ́lá Olóòtú lọ fẹ́ invite wá sí human rights alágbóolé tó lọ human rights alágbóolé wọ́n fẹ́ invite Kọ́lá Olóòtú wọ́n fẹ́ invite Agbala Gabriel wọ́n fẹ́ invite Bọ̀dá Sunday láti Amẹ́ríkà àbí kí ló kọ̀ bọ̀dá yẹn àwọn fáǹsì tí wọ́n dáwó fún ẹ tí wọ́n fi kọ́lé fún ẹ gbogbo wọn gan ti yarí wọ́n náwọn ò fún ẹ nílé wọ́n ní wọ́n kọ́ ló nílé wọ́n ní àwọn làwọn dáwó táwọn fi kọ́lé fún ẹ. tàlélẹ́ iná ọmọ Fayọ Francis onílẹ̀t àfà Fọlọ́nṣọ́ Ajigini and Ajiginigini wọ́jà come together contribute 5 million and give him to Muyideen to start his new life afresh. Ajiginigini wọ́jà ṣáwọn kan rí 5 million rí adaràn mo sábò láfa lóko Ajigini mo ti fẹ́ lè wọ́n náà wà
ẹ jẹ́ kan round up mo ti fẹ́ lo 1 hour ẹ jẹ́ kan round up now ni pé àwọn tó ń fún yẹn nímọ̀ràn ta ló lórí ibú tó ń fún yẹn nímọ̀ràn òun làkọ́ lè program mi súnmọ́ àwa tá a nílà káyì ká fún ẹ nímọ̀ràn náà àwọn olórí burúkú tó ń ṣe fún ẹ nímọ̀ràn olórí ibú ni wọ́n fẹ́ ká yẹ da nítorí pé ọlọ́run fún ẹ ní òkìkí ọlọ́run fún ẹ ní star ọlọ́run fún ẹ ọmọ ológo ni Muyideen ọmọ ológo ni because tí ìbáṣọ ọmọ ológo ni Agbala Gabriel ò ní gbé fídíò rẹ̀ jáde láàrin ọjọ́ kan sí méjì kó dẹ̀ di 2.something million láàrin ọjọ́ kan sí méjì Agbala Gabriel kàn gbé fídíò ó kàn gbé Muyideen wá sórí afẹ́fẹ́ ó rí 2.something million ẹ fi mọ̀ pé Muyideen yìí ọmọ ológo ni ó jẹ́ kórógolo but ogun ìdílé ìyá àti bàbá tí ń gbàtọ́ yẹn wọ́n fẹ́ finish ẹ̀ yanyan náà fi ní ó kẹ́yìn sólórí ẹ̀ kò sí wàhálà èmi ò ní rí jù báyìí lọ lórí ètò yìí mi ò ní rí jù báyìí lọ ọlọ́dàkùn mo bẹ̀ ọ́ mo fẹ́ round up nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí gbogbo àgbákò tó máa ṣe wá tá a máa fi sọ aláàánú wa dọ̀tá wa tá a máa fi láàánú wa ò mọ̀ ṣe ọlọ́mọdé ó ṣe wá o ọlọ́mọdé ń kẹ̀yìn sáláàánú mi gbogbo ẹ̀yin aláàánú mi ẹ ṣé gan o gbogbo ẹ̀yin olóore mi ẹ ṣé gan o gbogbo ẹ̀yin alátìlẹyìn mi ẹ ṣé gan o gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe fún mi mo dúpẹ́ Madam Títílayọ̀ olówó yẹyẹ mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ mi lówó Adéyẹmí Ọlọ́fà mo dúpẹ́ gbogbo ẹ̀yin olóore mi mo dúpẹ́ o mo mọ̀ lóore o èmi ò kí ń ṣaláìmoore ojoojúmọ́ ní mọ̀ fẹ̀mí ìmoore hàn sí gbogbo ẹ̀yin olóore aláàánú alátìlẹyìn wa àwọn ò mọ̀ fẹ̀mí ìmoore hàn yín Ọláìdé ìgbẹ̀yìn á dùn mo dúpẹ́ lọ́wọ́ yín màmá ẹ ṣé o ojú ò ní tì yín o ìnira ò ní bá yín ẹ ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ alájà Balkis Abioye láti Amẹ́ríkà lágbára Ọlọ́run ẹ ò ní ṣánkú o ẹ ṣé olóore yín làwa ìyá mi tù mí nínú akéwùlà ẹ mọ̀ ṣé mo dúpẹ́ gbogbo tó máa mú mi sọ yín dọ̀tá ọlọ́mọdé ó ṣe mí o ẹ̀yin náà ò ní ṣiṣẹ́ o Adédayọ̀ Ọláyínká Ọdúnsọ̀tẹ̀ màámi olóore mi lẹ́jẹ́ ẹ ò ní ya wèrè ẹ ò ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ Olúwayẹmísí mi Yusra Àríkẹ́ mi ò ní fi ẹ́ ṣàwátì o olóore mi ló jẹ́ mi ò ní sunkún lórí ẹ o ẹ ṣé èmi ń dúpẹ́ lọ́wọ́ olóore mo ń dúpẹ́ lọ́wọ́ aláàánú nìyẹn o mo dúpẹ́ bàbá mi Ọlá Ṣóyọ̀ọ́yè láti ìlú London bàbá mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ò ní ya wèrè o gbogbo ọmọ tẹ́ bí ò ní ṣẹ́kù o olóyè Sunday Igboho ṣà mọ́jà sọ́lá owó baba dami ẹ ò ní kàgbákò àwa kì í fojú olóore gúngi lágbára Ọlọ́run èrò ọ̀tá ò ní ṣẹlẹ̀ yín lórí o ẹ ṣé mo dúpẹ́ o bàbá mi Dìran Gentle mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ò ní ṣìṣe àgbákò ò ní ṣe yín o àwọn èèyàn ń wò mí olóyè Sunday Igboho ṣà mọ́jà sọ́lá you don't mention my name SK Aremu brother mi látọ̀fà Abdulaziz only you don't mention my name o ẹ̀mú yẹn ní ẹ̀ mọ́ subscribe fún mi SK Aremu Abdulaziz látọ̀fà ẹ̀yin náà mọ́ subscribe fún mi bẹ́ẹ̀ náà bá ti ń subscribe fún mi àmọ́ mention orúkọ yín ẹ̀yin náà subscribe fún wa náà ẹ wá ní ká mention orúkọ yín àwọn tá a mention orúkọ àwọn tí wọ́n pọ̀ tó ń pìsà sí wa lára ni ṣe ti gbọ́ mú dárúkọ tí yín náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run á fi yín lọ́kàn balẹ̀ bàbá mi Dìran Gentle ẹ ò ní parẹ́ sájò ẹ ò ní nù o mo dúpẹ́ oore Olúwa màmá mi láti ìlú London ẹ ò ní ya wèrè olóore wa lẹ́jẹ́ ẹ ò ní parẹ́ lójijì gbọ́dọ̀ Lókùmọ̀nì Ọláyẹmí Ọlọ́run mọ̀ bá mi fà ẹ́ lókùn sí ó mọ̀ lọ sókè sí ni ò ní wálẹ̀ alájà Lawal Muhammed ẹ ò ní ṣìṣe ìdùnnú yín Ọlọ́run ní jó dẹkún alájà Kàfílà arówójọ bẹ̀ àwọn olóore tiwa nìyẹn Ọlọ́run ò ní jẹ́ ṣìṣe ẹ ò ní parẹ́ sájò ẹ ò ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ Prophetess Títílayọ̀ olówó yẹyẹ my lovely mommy wọn ò ní fòkú yín wọn ò ní fi ránṣẹ́ sílé ẹni ọlá tèmi tọ́pẹ́ mo rẹ́yìn náà níbẹ̀ aburú ò ní tọ́ sí yín lágbára Ọlọ́run bàbá mi Alhaji wa Abdul Latifu Ọmọ́táyọ̀ Salawudeen bàbá yìí ẹ ò ní parẹ́ lójijì ìyà ò ní jẹ yín òṣì ò ní ta yín ẹ gbọ́ àwọn olóore nìyẹn àwọn olóore tiwa
òun là ń dá ọkọ yẹn kọ́ ló ń dákunjọ mọ́ jẹ́ kí gbogbo yín ó parẹ́ oore ní kéèyàn ó kọ́ mọ́ ṣèyàn lóore kó o dẹ̀ mọ́ sóore àwọn tó ń ṣe wọn lóore ò mọ́ sóore náà Ọláìdé ìgbẹ̀yìn á dùn mọ́mọ́ mi ẹ ò ní kàgbákò ayérayé ọfà ayé ò ní bà yín ṣiṣẹ́ ò ní ṣe yín o ṣiṣẹ́ tó mọ́ ń bá ni tí ẹ̀ mọ́ fi ń kẹ́yìn só lórí ẹ̀ kò ní ṣe yín Beautility mo ti rọ́wọ́ yín ti pẹ́ náà ẹ̀yin ìjọba Cairo ẹ̀ fún mi lówó náà ẹ̀ tí ó ti pẹ́ náà Beauty ó ti pẹ́ náà ó ti pẹ́ mi ò rọ́wọ́ ẹ̀ mo ti miss ẹ̀ náà ìjọba Cairo ọwọ́ ẹ̀ ló wà ó fún mi lówó náà mo ti miss ẹ̀ Beauty mo ti miss ẹ̀ private chat mi send owó sí mi mo fọlọ́ ń bẹ Ajakafila ẹ send owó sí mi o ẹ̀yin olóore tí a nìyẹn ẹ̀yin táwa fi ń yan gan nìyẹn ẹ̀yin aláàánú wa n tó máa mú mi kẹ̀yìn sáláàánú mi ọlọ́mọdé ó ṣe mí o Ajakafila rówó jọbẹ̀ I twirl you my mother ẹ ò ní parẹ́ lójijì lágbára Ọlọ́run ikú ọmọ ò ní ṣẹlẹ̀ sí yín gbogbo àwọn ọmọ yín Ọlọ́run ò ní sọ wọ́n dọ̀tá yín ẹ jẹun ọmọ ẹ sì jèrè ọmọ dọjọ́ alẹ́ Beauty I didn't see your hand lágbára Ọlọ́run ìlú Cairo tó wà yẹn wọn ò ní fòkú ẹ ránṣẹ́ sílé wá bá mi mi ò ní gbà pé ìbànújẹ́ lórí ẹ ò ní rí kú ọmọ ò ní rí kú ọkọ ò ní ṣẹ̀wọ̀n ìjọba ò ní ṣẹ̀wọ̀n èèyàn ọfà yìí ò ní bá ẹ private chat mi send owó data mi tó ti yé Ajakafila mọ́ mi kí ló ṣẹlẹ̀ náà ẹ fọmọ yín lówó náà àwọn lórí tiwa nù ìyá Títí Láyọ̀ lówó yẹyẹ Professor Títí Láyọ̀ lówó yẹyẹ alẹ́ àná mo kàn sùn gbáǹgbáǹ mo kàn rí bá bí ta 50,000 lórí àkáàtì lọ́fà owó data ẹ nìyẹn àwọn tó ń ṣàánú tiwa nìyẹn àbí náà Rukayat Bọ́lájí àwọn olóore wa àwọn aláàánú tiwa nìyẹn tó kàn písà tó ń ra káàdì fún wa Beauty send me credit jẹ́ kí n rí credit send owó sí mi owó data Bùsọ́lá Adé nínú àwọn olóore wa láàánú wa àwọn tó yẹ pé ó dín 10 followers wọ́n ti ń tẹ̀lé wa tipẹ́ inú wọn ni Bùsọ́lá Adé wà agbára Ọlọ́run ẹ̀ ní parun lójijì lágbára Ọlọ́run òfò ò ní ṣe yín òfò ò ní ṣe yín ìbànújẹ́ ò ní tọ́ sí yín ẹ ṣé o ẹ̀yin olóore tiwa ẹ̀yin aláàánú tiwa ẹ ṣé mo dúpẹ́ Prince Tèmítọ́pẹ́ Olúwa ṣeun ó ní handsome Alhaji I will be olóore too when I make it o but right now I don't have anything but I believe I will make it and be a help one day Prince Tèmítọ́pẹ́ Olúwa ṣeun gbogbo bí tó lóore yín bá wà Ọlọ́run á gbé wọn dìde Ọlọ́run á rán wọn sí yín láti wọn bá tó kù kọ́dún yìí ó tó délẹ̀ yìí wọn tó kù kọ́dún yìí ó délẹ̀ yìí wọn á kí n kú oríire